الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àdúrà wa gbà kó àṣepọ̀ ọdún o. Tọ́pìkì wa tòní ẹ ti rí ńbẹ̀. Wọ́n ní ká sọ̀rọ̀ lórí àlìjọ̀nú tá ń pè ní jinnul hashik. Àwọn míì ń pè ní jinnul mahabba. Àwọn míì ń pè ní shaitanul hashik. Àwọn míì ń pè ní jinnul hashik. Ẹ̀rí jinnul hashik kò mọ ọmọdé, kò mọ àgbà, kódà kò mọ àáfà. Ó dẹ̀ lágbára láti já, ọlọ́mọ ẹ̀ka kó sínú pàkútí ẹ̀. Èṣù lágbára, ó ń gbìyànjú. Ẹ̀rìpọ́lọ́ ń sọ ọ̀rọ̀ kan fún wa nínú Al-Qur'an. Tẹ́ bá ká lọ wo Suratul Baqarah, Quran chapter 2 verse 102. Tọ́lọ́run bá ń sọ fún wa ń bẹ̀ pé bada ista'azati wal basmala pé wa taba'u ma tatlu shayatin ala mulki Sulaymana wa man kafara Sulaymana walakina shayatina kafaru yu'allimuna an-nasa sirra wa ma unzila ala al-malakaini bi babila aruta wa maruta wa ma yu'allimani min ahadin ata yaqula inna ma nanu fitnatun fala takfur fayata'allamuna minhuma man yufarikuna bihi bayna al-mar'i wa zawji. Iṣẹ́ tá Ṣẹ̀tánì gbà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni jinnul hashiki, iṣẹ́ tóun náà gbà nìyẹn. Mo sọ fún ẹ gbogbo nǹkan tó ń jẹ́ ìṣòro, ọ̀nà méjì ni ìṣòro ń bá ọmọ Ádámọ̀ nínú ayé. Àkọ́kọ́ ìṣòro tó ti wà nínú kádàrá tọ́lọ́run ti kọ sílẹ̀ fún yàn, tó yẹ kó sí nǹkan tá lè ṣe sí. Ló fi lọ́rùn fi máa ń sọ fún wa ń bì kan, ipe tó bá lẹ́ni obstacle àbí tẹ́nìyàn kan bá ranjú mọ́ ẹ, ó ní kó sọ pé kí ni cool. Sọ fún wọn pé kí ni lan yusibana illa man kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkal mu'minun. So Ọlọ́run jẹ́ ká mọ̀ pé àwọn àkọọ́lẹ̀ kan wà fún wa tó mọ̀ jẹ́ pé ó máa jẹ́ trial. Ló fi sọ fún wa ń bì kan náà pé ó máa dán wa wò wala nabluwannakum bi shay'in minal awfi wal ju'in wa naqsin minal amwali wal anfusi was samarati wa bashiri sabirina allazina idha asabatihum musibatu qalu inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn àdánwò Ọlọ́run máa ṣẹlẹ̀. Apá kan nìyẹn. Apá kejì, èṣù náà máa gbádánwò wa. Gbogbo àdánwò tí ò bá ti sí nínú kádàrá ìwọ èèyàn ajẹ́tẹ̀ṣù dẹ́n. Èṣù wọ́n dà tẹ̀ṣù wá ní pé irú ẹni jinnul hashiki, irú ẹni pé oṣó ń dàyàn láàmú ni, àjẹ́ ń dàyàn láàmú ni. A máa sọ di ibi tí àwọn èèyàn ti ń fara kó irú àwọn pírọ́blẹ́mù yìí. Kí ni iṣẹ́ jinnul hashiki? Òun náà ni pé àlìjọ̀nú tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ tàn sáwọn èèyàn, ó fẹ́ ní access sáwọn èèyàn, ó fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà. Gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti ṣàgbákan jinnul hashik tó ti wà nínú pàkúté jinnul hashik, the lost lover jinn, the demon lover, the shaitan lover, the shayatin lover jinn, ẹnikẹ́ni tó bá ti kó sínú pàkúté ẹ̀ kò tún enjoy nice and real relationship pẹ̀lú ẹ̀dá ọmọ ẹgbẹ́ ẹ̀ mọ́. Iṣẹ́ tí jinnul hashik máa ń ṣe nìyẹn. Ó máa mú èèyàn tán ni. Ẹ máa jẹ́ ká gbàgbé, mo sọ fún pé oríṣiríṣi tribe ló ń bẹ nínú àwọn àlìjọ̀nú. Hindu wà nínú wọn, Chinese wà nínú wọn, Yorùbá wà nínú àwọn àlìjọ̀nú, Igbo wà nínú àwọn àlìjọ̀nú. Gbogbo tribe náà làwọn náà ní. Àwọn ẹlẹ́sìn Christian ń bẹ nínú àlìjọ̀nú, Muslim ń bẹ nínú àlìjọ̀nú. Mo ti sọ, ó ní mínú lè Muslim náà wà mínú kọ́sítùn. Kọ́sítù ń bẹ nínú wọn, àwọn ẹlẹ́bọ ń bẹ nínú àwọn àlìjọ̀nú. Bẹ́ẹ̀ náà ni gay ń bẹ nínú àlìjọ̀nú, lesbian ń bẹ nínú àlìjọ̀nú, òṣè méjèèjì papọ̀ ń bẹ nínú àlìjọ̀nú. Ẹ wá rí tá bá ń ka àwọn ọ̀rọ̀ ìsílẹ̀ nísìn, wà wá mọ̀ tiẹ̀ ń bẹ, wà gẹ́ẹ̀tì tí tiẹ̀ ń bẹ. Number 1, àlìjọ̀nú máa fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ó dẹ̀ possible.
a máa sọ nǹkan tó sábà máa ń fà fáwọn èèyàn kò possible ká àlìjọ̀nú sọ pé òun fẹ́ ìwọ èèyàn ọ̀nà yín ò papọ̀ iná lọ́lọ́run fi dá àlìjọ̀nú ó dá wa èèyàn nínú ẹrọ̀fọ̀ ẹ ti understand ẹ rí pé gbà tí àṣetọ́ni gan tó ń hẹ́ fi babaláwa ànábì Adam nǹkan tó fi differentiate wa nìyẹn àṣetọ́ni bàbá wọn ó ní hana khairu minhu ó ní wọ́n ọlọ́run mo lóore lára ju ànábì Adam lọ alaktani min nari wa alaktahu min tin ó dé ohun àṣetọ́ni látara iná tẹ́ bá wo bí kọ́nà Al-Qur'an ní ẹ̀rí finari samun finari maharaj the smokeless fire la fi create àwọn àlìjọ̀nú a lè dáwọ̀ èèyàn sókò jọra wọn ṣùgbọ́n wọ́n ní freedom nínú àwọn èèyàn wa náà wọ́n lọ máa ń invoke wọn tí wọ́n lọ máa ń wá gbára lọ́wọ́ wọn a máa káyà yẹn síta very soon Suratul Jinn nínú àwọn èèyàn wa mí iná rẹwà wọn ò yọ ojú sáwọn àlìjọ̀nú àmọ́ àwọn àlìjọ̀nú náà sẹ̀sì sí wa wọ́n ní interest wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n kó wàhálà wa bá wa torí pé kí ni èṣù òun ni generation bàbá wọn ni so gbogbo ẹni tó bá kẹ́ni tó bá tó wá ṣe àgbá kan nínú àwọn àlìjọ̀nú tó wá ń ṣe jàǹbá fáwọn èèyàn number 1 ni jinul ashik mo sọ fún yín afáàgàn òbó ń bẹ̀ tó bá ti múyàn so tí jinul ashik bá múyàn òun ni pé nínú ẹ̀ ni pé kó máa lálàá pé wọ́n ń bá ẹ lájọṣepọ̀ lójú oorun kí n kọ́kọ́ ka iṣẹ́ ọwọ́ ẹ̀ wàá fi lè get ibi tí mo ń lọ torí Yorùbá mi sometimes tí jinul ashik bá ti wà nínú tó bá ti wà nínú live èèyàn irú ẹ̀dá bẹ́ẹ̀ máa lálàá pé wọ́n ń bá òun sùn lójú oorun àbí kó máa lálàá pé ó kọ̀ déédéé jí láàárọ̀ kó rí pé òun ti wẹ́ẹ̀tì sí bọ́dì kò dẹ̀ sí èèyàn kan tó súnmọ́ ìgbà mídẹ̀ ni tó bá lálàá pé wọ́n bá òun sùn lójú oorun yẹn ó lè gbé fọ́tò ọkọ ẹ̀ wá ó lè gbé fọ́tò ìyàwó ẹ̀ wá ó lè gbé fọ́tò bàbá ẹ̀ ó lè gbé fọ́tò èèyàn tó mọ̀ wá ìgbà míì ó lè má gbé fọ́tò ẹni tó mọ̀ wá torí nǹkan tó ń jẹ́ jinn la fi ń pè ní àlìjànú àjínù nǹkan tẹ́ ẹ̀ lè describe bá a ṣe lè sọ̀rọ̀ mọ́ sí pé àlìjánà we never say àlìjánà ibi tí ọmọ máa ń wà nínú kùn nínú ìyá ìgbàdá wà nínú ìyá wa ibi tá máa ń wà ibi tó ṣókùnkùn tó ìmọ̀ tó ṣòro sọ fẹ́ dání we don't know what we can call that place it's another word entirely but that is jinn also nǹkan tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ nípa ìjìn ẹ̀ lè sọ pé jinn o àwòrán jinn o àwòrán ewúrẹ́ ni wọ́n lọ́lọ́run fi create wọn ẹ̀ lè sọ pé àwòrán èèyàn lọ́lọ́run fi create àlìjọ̀nú ẹ lè sọ pé àwòrán igi lọ́lọ́run fi create àlìjọ̀nú because nobody knew the actual ẹrù pé bọ́lọ̀ ṣe dá wa sí báyìí ẹrù pé ààrẹ èèyàn tó lórí méjì àtọ̀fáwọn tó lọ́ọ́ bá fi ṣàdánwò àti mọ̀ bọ́lọ̀ ṣe ń dá àwa èèyàn àmọ́ bọ́lọ̀ ṣe ń dá oríṣiríṣi ẹranko àmọ́ structure àwọn àlìjọ̀nú ta ló mọ̀ kò sí wọ́n jáde ní ìfọ́ọ̀mù bó ṣe wù wọ́n ni so jinnu àlìjọ̀nú nǹkan tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ̀ lè sọ bó ṣe rí ló fi sọ fún wa náà nípa ti nígbà táwa nu oyún why is the antun ajinatun fi butunikun umuhatikun ibi tá wà nínú ìyá wa tá bẹ nínú oyún yẹn is a big word another word entirely ni ẹ ti understand so àlìjọ̀nú yẹn ó lè wá níwá èèyàn tó wù ẹ́ tí wọ́n máa wò pé màmá ẹlòmíà ní mọ̀mọ́ òun ló wá ń bá òun lájọṣepọ̀ ẹlòmíà ní pé ọkọ òun lòun rí lójú oorun ẹlòmíà ní ọ̀rẹ́ ọkọ òun ni ó lè gbé fèsì tó mọ̀ wá ń gbà míì ìyẹn jinul ashiki àbí ṣàìtọ́nà the jinn lover satanic lover ẹ ti understand tó bá ti ní access síyàn so wàá máa rí ni pé ó dédé wet ẹlòmíì kò tiẹ̀ nílàlà kó súnmọ́ wọn á kàn rí pé òun wet lójú oorun ni ta ló bá sùn kò lájọṣepọ̀ pẹ̀lú èèyàn bẹ̀ tó ń dìsọ́ pé òun wet àlìjọ̀nú yìí náà ni nínú àwọn iṣẹ́ tí jinul ashiki máa ń ṣe nìyẹn nínú àwọn iṣẹ́ tí jinul ashiki máa ń ṣe náà ni pé ẹlòmíì kò báyàn sùn rárá kò tiẹ̀ ṣe anything kò dẹ̀ release kò ṣe nǹkankan but anytime tó bá ti jí ó máa feel dípò òun àtìyàn lájọṣepọ̀ tójú ara ẹ̀ á dẹ̀ máa dùn ìjọkùnrin ni ìjóbìnrin ni tá dẹ̀ máa dùn gidi tó pé ó máa feel ni pé òun ò báyàn lájọṣepọ̀ òun ṣe wá ń feel bíi pé òun àtìyàn lájọṣepọ̀ yìí ìjọkùnrin ni ìjọmọdé ni ìjágbàlagbà ni ìjóbìnrin ni jinul ashiki máa rí bẹ́ẹ̀ ìmí ìdẹ̀ ni kò tiẹ̀ lálàá pé ó ń rìlíìsì ó ń ní àjọṣepọ̀ lójú oorun tó fi pé wá ń wẹ̀ tí ó ń rìlíìsì ó ń dà sára á kàn máa fi pé kóun dá wà ó ń ṣẹlẹ̀ sóbìnrin ó ti wá gbayé kan sí jinul ashiki out of 100% ọkùnrin àtobìnrin ó kó 95% nínú àwọn obìnrin káwá sọ pé ó kó bí 70 nínú àwọn ọkùnrin which is mondra sọ pé jinul ashiki the jinn lover yìí ó kó àwọn obìnrin ló díù pẹ̀lú jù bẹ̀ tó ń díù pẹ̀lú àwọn ọkùnrin náà ẹ rí pé láyé táwa ń sìn ẹ rí pé masturbation ó pọ̀ gan iṣẹ́ jinul ashiki ni àrígbẹ́lẹ̀ mi á kàn wọ̀ tọ́lẹ̀ tálọ́n fẹ́ lọ tọ̀ àwọn fẹ́ lọ yàgbẹ́ kò ní jáde bọ̀rọ̀ àbí táìmù tó fẹ́ wẹ̀
number one gbogbo wa a mọ̀ pé kí ni o a mọ̀ pé àwọn àlùjọ̀nnú yìí a mọ̀ pé inú toilet ni wọ́n ń gbé ẹ ti understand ẹ mọ̀ pé inú toilet ni wọ́n ń gbé so a dẹ̀ mọ̀ pé àwọn mùsùlùmí a ní àwọn rule and regulation lórí toilet when you want to enter toilet wà á wọ toilet pẹ̀lú ẹsẹ̀ òsì ni ẹ ti understand also bí kaminali hoops wà àbáyìí wà á sì kì í ṣọ́ látọ̀dọ̀ Ọlọ́run pé kí ni o lórí abo àlùjọ̀nnú àtakọ àlùjọ̀nnú torí wọ́n ń wù ẹ́ iná orí ara kún wọ́n wákọ̀ bí ìlú hun mi ní àìṣù látara ònáhùn èṣù àlùjọ̀nnú gbogbo àwọn ẹ̀mí òkùnkùn wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀ lè rí wọn tó bá fẹ́ bẹ̀wù ẹ̀ wá bẹ̀wù ẹ̀ pẹ̀lú bísímìláì ní lẹ́ẹ̀kan bó ṣe ń bẹ̀wù pẹ̀lú bísímìláì yọ ni ìwọ obìnrin ìwọ ọkùnrin bó ṣe ń bẹ̀wù pẹ̀lú bísímìláì ojú àwọn àlùjọ̀nnú ti fọ́ wọn ní rí ní kẹ́ẹ̀nẹ́sì ẹ̀ wọn ní rí ní kẹ́ẹ̀dì ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń láti wà very careful so ẹ̀rí pẹ̀lú omi alóhùn ò máa rì complain máa pọ̀ tó ń bá fún lóbìnrin pé ó mà ti ń tó bí 50 years ó mà ti ń tó 40 years lọ máa rì alóbìnrin pupa lòun fẹ́ obìnrin dúdú lòun fẹ́ obìnrin báyìí lòun fẹ́ òun ò tí ì ṣetán Jini Lashiki ti wọnú live ẹ̀ ṣẹ́rí bó ṣe ń sọ yẹn ó ń bára ẹ ṣe bàánà lẹ́yìn o bóyá ó ń masturbate fúnra ara ẹ̀ bí àwọn obìnrin ayé ìsìn náà tí wọ́n lọ ra cucumber vibrator tí wọ́n máa bára wọn ṣeré ẹ ti understand this tí wọ́n máa bára wọn ṣeré wọn ò ní access sí èèyàn bíi titi wọn mọ́ àwọn fẹ́ máa dá wà ọkùnrin náà ó lè ti báyàwó ẹ̀ ṣe sáà ní tán lórí bẹ́ẹ̀dì kò ní tẹ́ lọ́rùn Jini Lashiki wá láti wá ṣe kí ni o láti wá wà nínú ayé ẹ tó bá pé àárín kọ́pù ló wà ó fẹ́ destroy kọ́pù yẹn mọ́ yóò fárí kú náà bí i bẹ́ẹ̀ náà lè má rí ìwà sáójì yìí ó fẹ́ ya ẹ̀yin méjèèjì kó lè máa bẹ́ẹ̀nì kejì ṣe bàná torí ó máa kó sínú ẹnìyẹn á máa jẹ́ kó máa ṣèṣekúṣe irú ẹni tí Jini Lashiki bá ti wọnú ẹ̀ lẹ́rìí pé irú ẹni bẹ́ẹ̀ ó lè masturbate ara ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá kílẹ̀ tó ṣú ó dẹ̀ ní girlfriend ó dẹ̀ níyàwó obìnrin mi náà ó lè ra cucumber ó lè ra vibrator kó máa bára ẹ̀ ṣeré tó máa tọwọ́ bọ ojú ara ẹ̀ kó máa ṣeré ó lọ́kùnrin ó lọ́kọ but kò enjoy àwọn ọkọ ẹ̀ mọ́ kò enjoy àwọn boyfriend ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lọ́kùnrin mi kò enjoy ìyàwó ẹ̀ mọ́ ibi tí kinní yìí tún wá ya wèrè dé Jini Lashiki the demon lover ibi tó ya wèrè dé ó tún máa ń kọ́ sí ẹni tẹ́tí jọjọ́ ń súnmọ́ra yín tó pọ̀ ẹ love ara yín wàá kọ́ èdè rí pé ìyàwó ẹ̀ bóyá ó súnmọ́ àbọ́kọ̀ ó súnmọ́ wàá rí pé ara ẹ̀ ṣe wá rùn báyìí wàá rí pẹ́lú mi ní ara ìyàwó òun rùn ẹnu ìyàwó òun rùn ẹlòmíà ní pé ìyàwó òun ní body odor àlùjọ̀nnú ilé ó máa ń kó sínú ìgbésí ayé èèyàn nǹkan tá fi ń enlight àwọn èèyàn lórí Jini Lashiki ni pé àwọn èèyàn wọ́n ń fèsì irú problem ìbọ̀tọ̀tọ̀ nìkan tán lọ fi yanjú ẹ̀ Jini Lashiki already àti damage a lot of things ó máa bá ẹ ṣeré wàá rẹ́ lómi ìsìn ó máa wẹ̀ lálẹ́ tó wà fẹ́ lọ sùn ó máa wẹ̀ kì í ṣe pé wẹ̀ torí tọkọ ẹ o Jini Lashiki ti wà nínú live ẹ̀ ó fẹ́ bá ṣe ṣìnà lálẹ́ ọjọ́ yẹn á wá wẹ̀ á kun powder á fi pef sára á ṣe everything á wá lọ sùn so Jini Lashiki mú àwa bá alájọṣepọ̀ lójú oorun inú nílẹ̀ Yorùbá wọ́n pe kíní ẹ̀ wọ́n máa ní ẹnìkan lọ́kọ òru ẹnìkan yìí kíní ẹlòmíì máa sùn sórí bẹ́ẹ̀dì nínú iṣẹ́ tí Jini Lashiki máa ṣe òun nìkan ló dá sùn á dẹ̀ máa fi bíi pé wọ́n ń sọ̀rọ̀ sí létí bíi pé lọ́va ẹ̀ ń sọ̀rọ̀ sí létí ó máa dàbí pé wọ́n ó ń gbọ́rọ̀ ẹ ti understand nínú àwọn iṣẹ́ tí Jini Lashiki ń ṣe ẹlòmíì tó bá ṣẹ́kì private part ẹ̀ ìjẹ́ ọkùnrin ìjẹ́ obìnrin ni nínú pàìntì ẹ̀ ó máa rí irun bẹ̀ irun tó dẹ̀ rí bẹ́ẹ̀ kì í ṣe irun ojú ara títí ẹ̀ tó bá wò dáadáa rí pé irun ẹlòmíì kì í ṣe irun ara wọn nínú àwọn sáyìn iṣẹ́ tí Jini Lashiki máa ṣe nìyẹn the demon lover bẹ́ẹ̀ bí bá ṣe lórí Yorùbá bẹ́ẹ̀ kì í pè ní ọkọ òru àbí ìyàwó òru ni kí n pè ni wọ́n máa ń pè lẹ́ Yorùbá but nǹkan tẹ́ fi ń fèsì ẹ̀ kọ́ lẹ́ fi ń fèsì ẹ̀ o solution tẹ́ fi ń àtàkì ẹ̀ kọ́ lẹ́ fi wá rí pé tẹ́ bá àtàkì ẹ̀ pẹ̀lú solution Jini Lashiki náà òun náà ló ń fa ẹ̀dà kò fẹ́ jẹ́ kí ìwà àtọkọ ẹ̀ òun ó ti wà in love pẹ̀lú ẹ̀ ìwọ wá ló má rí ẹnìkan nínú ayé ẹ wá jọjọ ń ṣe ọkọ tìyàwó léèyàn bíi títí ẹ ìwà àtọkọ tìyàwó ẹ ọjọ́ wà ẹ ọjọ́ ń súnmọ́ra yín ẹ ń bẹ lọ́hùn kókọ́ lọ́hùn fún yín lọ́mọ tọ́lọ́hùn ṣe dáadáa fún yín bẹ́ẹ̀ ṣe ń lájọṣepọ̀ yẹn wàá rí pé wọ́n gbé kíní kan lẹ́dà spam yẹn máa drop back Jini Lashiki yẹn ó ti wà possess either bóyá pé ara ọkọ ló wà come on I'm coming there what is your problem come here shut up so Jini Lashiki yẹn kò ní fẹ́ jẹ́ kíkí ni toró ní envy olóògùn dẹ̀ ni ṣe mọ̀ pé àwọn èèyàn máa ń wà professional nínú iṣẹ́ wọn nínú ayé professional work tí Jini Lashiki jẹ́ is a magician babaláwo ni nínú àwọn àlejànú tó ń pawọ́dà
kódà àwọn èèyàn míì tí wọ́n fẹ́ mú ìyàwó báyọ̀ fẹ́ fẹ́yàn nísìn tẹ́ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lónìí ẹlòmíì tó fẹ́ fẹ́yàn tó rí pé èèyàn wù òun fẹ́ fẹ́ pé ọmọbìnrin wù mí àbí ọmọkùnrin wù mí mo fẹ́ fẹ́ ẹ bá mi ṣoògùn sí babaláwo ẹ bá mi ka sáàmù sí wòlíì ẹ bá mi ṣe nǹkan sí àáfàá kò sẹ́ni tí wọ́n fẹ́ bẹ̀ sí ẹni tó fẹ́ fẹ́ lágídí jínúlẹ̀ àṣìkì ni wọ́n fẹ́ bẹ̀ sí wàá fi rí pé gbogbo lọ́ọ̀fù tẹ́ bá fẹ́ ògùn ṣe ẹ kò sí enjoyment dálẹ́ ń bẹ̀ kò sí enjoyment kan báyìí ń bẹ̀ dálẹ́ so nínú àwọn nǹkan tí jínúlẹ̀ àṣìkì máa ń ṣe nìyẹn ó máa mú láìfù súyàn irú ẹni bẹ́ẹ̀ tó bá dá wà nínú iṣẹ́ tó máa ṣe tó bá dá wà wà pẹ́lú mi adédé dá wà wà á máa fi bí pé bóyá èèyàn kan jókòó sórí nǹkan ọmọ ọkùnrin ẹ àbí nǹkan ọmọ obìnrin ẹ ti ẹ̀rọ sáà wípé ó kàn dá jókòó ni o kò ṣe sáà ní pẹ̀lú ọkọ ẹ̀ kò ṣẹ́ ní ti á dẹ̀ máa fi bí pé èèyàn kan ń bá òun ṣeré lójú ara òun àbí èèyàn kan ń bá òun ṣeré ní ìjọkùnrin ìjóbìnrin nínú àwọn mùsíbà tó tún máa ń kó báyàn wàá máa lálàá burúkú gbogbo nǹkan dẹ̀ máa súyàn àwọn àlá wàhálà wàá dẹ̀ máa lálàá love torí pé jínúlẹ̀ àṣìkì gbogbo ayé tí o rò pé tí a máa rò pa máa ń gbéra wa jẹ nínú ayé yẹn pé já lọ McDonald's já lọ KFC já lọ sí kìnnìkan yẹn gbogbo ẹ̀ ló máa ń ṣe ó máa gbé lọ beach wàá wá lọ síbòmí wọn lọ ọmọ omi ní ẹ wèrè ní ọmọ omi báwo jínúlẹ̀ àṣìkì máa gbé kiri á gbé lọ beach á gbé lọ jẹ barbecue á gbé lọ jẹ shawarma á gbé lọ máa jẹ gbogbo nǹkan ó máa enjoy lójú oorun ó lè wà ní Nàìjíríà kó máa rí pé wà ní Canada kó rí pé wà ní amusement park kó rí pé wà níbi tó ti ń ṣe shopping ó máa gbé ẹ̀rìn kiri wà á rí pé gbàmí rẹ̀ ní jínúlẹ̀ àṣìkì máa bá ẹ lájọṣepọ̀ lójú oorun ó lè wá ní mo ti sọ kọjá ǹsìn ó lè wá ní kọ́lọ̀ èèyàn tó mọ̀ ó dẹ̀ lè má wá ní kọ́lọ̀ èèyàn tó mọ̀ tó bá máa jí wà á rí pé ó ti rẹ̀ ó ti wà tired ó ò lè ṣe nǹkan kan mọ́ ṣe wá rí gbogbo nǹkan tó ń bá yín ṣe pọ̀ yìí ó ń disturb ẹ physical nínú relationship tó rò ní get married tó bá dẹ̀ wà into marriage the marriage is going to break up because jínúlẹ̀ àṣìkì tó ti wà nínú party life ẹnìkan nínú ọkọ àbíyàwó yẹn kò ní allow relationship yẹn kó succeed either kẹ́ máa fail kẹ́ máa lóyún kó máa bàjẹ́ kẹ́ máa lóyún kó máa bàjẹ́ or tẹ́kì tún fún ẹlẹ́sàmpù nínú bí tí jínúlẹ̀ àṣìkì tó ya wèrèdé the demon lover ibi tó ya wèrèdé ìwọ àtọkọ ẹ a máa jẹ́ kẹ́ máa ní gbólóhùn asọ̀ wàá get nǹkan tí mo ń sọ sí o for example bóyá ọkọ sọ pé wáyé tó ṣe wá ń ṣe bẹ́ẹ̀ yẹn o kì í gbọ́ràn máa ń ṣe kíní kan fún ẹ ọkọ kan lè sọ pé tó bá dọ̀la máa jẹ́ kó mọ ọdún èèyàn tí mo jẹ́ jínúlẹ̀ àṣìkì á dẹ̀ gbé sí ẹ létí pé wà á dàbí pé o gbọ́ pọ̀pọ̀ ẹ sọ pé tó bá dọ̀la máa bẹ́ orí ẹ dànù ṣé mo bá tọ̀ nìkan tọkọ ẹ sọ wàá gbọ́ nǹkan mi tó pé kì í ṣe nǹkan tọkọ ẹ sọ nìyẹn jínúlẹ̀ àṣìkì ló ń ṣiṣẹ́ o kì í ṣe nǹkan tọkọ ẹ sọ nìyẹn ibi tẹ́ ti ń hágíù adẹ́sọ̀ nǹkan mi wà níbẹ̀ dájú kí ní báwo lẹ́yẹ sọ bẹ́ẹ̀ fún mi ìyá ti yín náà bóyá kò bú ìyá ẹ̀ tó dàbí pé sọ pé orí ìyá ẹ̀ dàrú ni orí ìyá mi kẹ̀ orí ìyá ẹ̀yìn náà dàrú kò dẹ̀ bú ìyá ẹ̀ so misunderstanding tí ẹ bá ti ń ṣe ń jẹ ọ̀rọ̀ lọ́ máa notice dáadáa gbọ́ nǹkan tọkọ ẹ ń sọ dáadáa ìgbà míì ọ̀tọ̀ ni nǹkan tọkọ ẹ máa sọ ọ̀tọ̀ ni nǹkan tí wàá lọ sọ pé ó sọ ìyá máa ní mi ì sọ bẹ́ẹ̀ ẹ ti lura yín tán wàhálà ti ṣẹlẹ̀ kó tó máa sọ pé mi ì sọ bẹ́ẹ̀ níbi tó bá ti ń rojọ́ fáwọn èèyàn mi ì sọ bẹ́ẹ̀ mi ì bú ìyá yín nǹkan báyìí ni mo sọ jínúlẹ̀ àṣìkì máa ń ṣe ó máa ń cause misunderstanding láàrin couples ìgbà míì tún ní tó bá rẹkẹ yín pé òun ò tí ì ṣetán àbí pé bóyá ẹ ní àwọn ìdọ̀tí tẹ fi ń fọ̀ dọ̀tí díẹ̀díẹ̀ tẹ́ ń papọ̀ mọ́ra pé bóyá ẹ lẹ́ ń gbàdúrà díẹ̀ kẹ́ tó sọ iye kíní ó máa jẹ́ ẹ rí pé àwọn kan wà nínú relationship má bá wọn involve tó bá dẹ̀ involve nínú ẹ̀ lọ yọra ẹ kúrò ńbẹ̀ má ever gbé pornography sílẹ̀ àwọn fíìmù tí wọ́n ti ń bára wọn sùn kíwà àtìyàwó ẹ̀ kọ́kọ́ jọjọ wá wò ó ná kẹ́ tó ní àjọṣepọ̀ don't do that gbogbo ẹ̀yin tó pẹ́ máa ń gbé fíìmù pornography sílẹ̀ tẹ́ kọ́kọ́ máa wò pẹ̀lú tẹ́yìn àtìyàwó yín jọjọ máa wò kẹ́ tó lè ṣe papọ̀ àbí tẹ́ máa ń gbéyàwó yín lọ tọ́ílẹ̀tì lọ bára yín sùn ìwọ àti jínúlẹ̀ àṣìkì lẹ́ọjọ́ ń ṣe fàájì lẹ́ọjọ́ enjoy nǹkan tẹ́ ń ṣe yẹn wà á rí pé tẹ́ bá ṣe tán wà á rí pé lómi abáyàwó ẹ̀ lájọṣepọ̀ tán áìdáyàwó àbọ́kọ ó máa lóhùn enjoy ẹ̀ ó máa bẹ̀rẹ̀ complaining jínúlẹ̀ àṣìkì ti wà ń bẹ̀ tó rọ́ ń jẹ́lọ́sì ó fẹ́ break yín up ìgbà míì dẹ̀ ní ó mọ̀ pé ṣọ́nà pálí jọ̀nù wọn lágbára gan ó mọ̀ pé wọ́n ọkùnrin ò lágbára làwọn ọkùnrin wá ní Nàìjíríà àti ní gbogbo àwọn àyẹ́ gan wọ́n ti dológbògoro tán torí àwọn èèyàn àwọn obìnrin most of obìnrin ayé sí wọ́n ti wà possessed by jínúlẹ̀ àṣìkì bóyá wọ́n bá ọkọ wọn súnmọ́ wọn lẹ́ẹ̀kan kò tẹ́ wọn lọ́rùn mọ́ ẹ̀mẹ́jì ò tẹ́ wọn lọ́rùn mọ́ ẹ̀mẹ́ta ò tẹ́ wọn lọ́rùn mọ́ wọ́n ti wà possessed by jinn ọkọ asúnmọ́ ẹlòmíì nísìnyí wọ́n á ṣe tán
á tún ṣe mí, wọ́n á tún ṣe mí. Àwa máa bèrè sí excessive sex lọ́wọ́ ọkọ. Tó bá tíyàwó ẹ̀ bá ti ń béèrè bẹ́ẹ̀ àbí tọkọ bá ti ń béèrè bẹ́ẹ̀, ẹ wo ìdúró yín, ṣé ń kírun déédéé, ṣé ẹ ṣe nǹkan àrámù, ṣé ẹ pa nǹkan pọ̀ mọ́ náà, ṣé nẹ́tíwọ̀kì ò ti fẹ́ máa dàrú bẹ́ẹ̀ yẹn. I'm telling you the reality. Because ó máa ń fẹ́ wá use èèyàn ni. Mélòó lágbára wa, mélòó ni ẹ̀mí lórí sex. Omi mélòó ló wà ń bẹ̀, a drop kó tó refill padà. Gbogbo ẹ̀ lèmi àti yín mọ̀ nínú ẹ̀kọ́. Ẹnìkan máa ń fẹ́ máa demand ìfẹ́ 5, òun fẹ́ máa demand ìfẹ́ 10. Something ti wrong. But àfi ń ṣayọ̀yọ̀, àwa lọ máa mu alómọ́. A lọ máa mu àgbo ológogoro kó lè ṣe. Ẹ wo àwọn èèyàn tí wọ́n ń kú sí hotels. Nínú àwọn èrè tẹ́ṣù fẹ́ jẹ nínú ìgbésí ayé ẹ nìyẹn. Ẹ wo yé àwọn èèyàn, àwọn sínétọ̀, àwọn èèyàn lálá olówó á kó drug jẹ torí pé gbáláṣẹ́wó sùn. Ẹ ti understand? Á kó drug jẹ pé kóun lè ṣe dáadáa. Òun ti wà possessed by jinn ashik. Ẹni tó fẹ́ lọ bá fún aṣẹ́wó tó gbé náà ti wà possessed by jinn ashik. Jinn ashik jẹ́ ní mo ti sọ fún pé shaitan lover, satanic lover, àbí shayatin lover. Èṣù ó fẹ́ destroy àwọn ọmọ Ádámà ni. Suratu Yasin. La ta'budu shaitani. Àbí? La ta'budu shaitani. Kini kan aduwwun mubin. Ya bani Adama, Allah ta'budu shaitana innahu lakum aduwwun mubin. Ya. Pé Ọlọ́run tún sọ pé èṣù yẹn o, ọ̀tá tó fojú hàn sí wa ni. And láti wà very careful. Gbogbo ẹni tó bá ti wà possessed by jinn kò ní fẹ́ marry o. Kódà ó tún máa àwọn míì tún máa wà. Òun ló love ọkọ ẹ̀ tínú àwọn couple family méjèèjì dẹ́dùn. Wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí jọjọ́ ń gbé. Ẹlòmíì àti ṣàgbá kan Jinul Ashik á bá máa complain pé òun ò fẹ́ ọkọ òun mọ́. Àbí kọ́kọ́ sọ pé ìyàwó òun mọ́, ó dọ̀tí, ó máa ń rùn. Body odor, mouth odor. Ó ti ra gbogbo deodorant mọ́ọ̀lù tán. Àmọ́ wọ́n sì ń gbọ́ odor yẹn lára ẹ̀. Jinul Ashik ni. Ó ti lo oríṣiríṣi nǹkan tó bá ti lájọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ báyìí, spam máa ń wálẹ̀ ni kò doyún. Jinul Ashik ni. You need to know where your problem is coming from and know what you are going to use to tackle it or to attack it. Iṣẹ́ tó ń ṣe nínú life àwọn èèyàn ó pọ̀ gidi. Ẹ ti understand yín sí? Ṣé Jinul Ashik ń gbà míì tó bá yẹ fẹ́ sálámọ̀ sí ẹ, tó bá ti wà pẹ̀lú èèyàn. Wà ní ló lè jọkùnrin, ló lè jóbìnrin, wà dédé máa perceive pé òun gbóòórùn perfume. Pé òun gbóòórùn perfume. Tó dẹ̀ lo perfume. Jinul Ashik máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀. Torí pé kí ni? Ó like perfume. He's a musician. Àlùjọ̀nnú tá ń sọ̀rọ̀ ẹ̀ yìí, olórin ni. Babaláwo dẹ̀ ni nínú àwọn àlùjọ̀nnú. Òun ni wọ́n fi máa ń pè ní Jinnul Muhabba. Àwọn tó bá sa muhiba síyàn, tó ń sa ògùn ìfẹ́ síyàn, Jinul Ashik ni wọ́n ń pa láṣẹ pé kó lọ, ni wọ́n invoke sínú live ẹnìyẹn pé kó lọ tẹ ẹnìyẹn lórí bá fáwọn. Ẹ ti understand yìí sìn? So gbogbo àwọn nǹkan sáyìn wọ̀nyí ni Jinul Ashik máa ń ṣe. Gbogbo ẹ̀yin obìnrin tọkọ yín tẹ̀lé wá satisfy máa lọ́kọ òun ò tó òun mọ́fẹ̀. Ó ti wà possessed by jinn. Báwo ló yẹ fẹ́ bọ́ kúrò ńbẹ̀? Báwo lọ́kọ ẹ̀ ò ṣe tú ẹ mọ́? Ṣáyé rí báyìí tẹ́lẹ̀ ni. Tóbìnrin á lọ máa ra cucumber, á lọ máa ra vibrator. Ó dẹ̀ tún ní bí boyfriend bí 5 o. Wọn ò tó mọ́. Ó ti wà possessed by jinn. Ọkùnrin náà bó ṣe ń bá girlfriend sùn ló ń bá ìyàwó onílájọṣepọ̀ ló tún máa ń wà nínú toilet masturbation. Á lọ máa masturbate ni ó máa lọ masturbate. Torí nǹkan tó ń jẹ́ Jinul Ashik ni pé nǹkan tó ò lè, the lost lover, nǹkan tó ò lè gé níbẹ̀. Ṣé ní tó masturbate ibi tó ń da spam ẹ̀ sí ṣó lè dọmọ fún? A masturbate débi pé kò ní fẹ́ bá obìnrin lájọṣepọ̀ mọ́. Obìnrin ò ní wù ú mọ́. Kó máa dáwà, kó máa dá ṣe kíní yẹn, kó máa wo pornography yẹn ló máa wù. Obìnrin náà bó ṣe fi vibrator ṣe sáfíìsì ara ẹ̀ ní àánú àwọn èèyàn wa tó jẹ́ mùsùlùmí lórí prógrámù oríṣiríṣi, prógrámù burúkú tí wọ́n sọ lórí private party ọkùnrin àti tóbìnrin lórí social media, and you will see a lot of Muslims washing there. As you are washing, nínú party tí àlùjọ̀nnú fi ń wá ara èèyàn nìyẹn. What you desire too much and you pay a lot of attention, jinn can enter your body. I'm telling you, through TV, you are watching TV, you concentrate too much. Gbogbo ìsọkúsọ táwọn èèyàn mi ń treat yín yẹn, àlùjọ̀nnú ń wá ara yín sí ni.
òun náà á lọ ra cucumber á lọ ra vibrator á máa tọwọ́ bojú ara ẹ̀ á máa wo mirror níṣẹ́jú ìṣẹ́jú jinn ti wà nínú live ẹ̀. Báwo la ṣe wá máa ń ṣàgbákan àlìjọ̀nú yìí? Àwọn tó máa ń tí àlìjọ̀nú yìí sábà ìgbà míì ó máa ń wù fúnra ara ẹ̀ pé òun kàn láìkè èèyàn. Wọ́n fi ní pé kó má máa wà ní kẹ́ẹ̀dì nínú ilé, má máa ṣeralẹ̀ lóòótọ́ inú yàrá ẹ̀ ló wà, but you need to be very careful. Má ṣeralẹ̀, má ṣàúsù, má kí wákàtí márùn-ún, má ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn tí àlìjọ̀nú sábà máa ń wọ ara wọn, tí jìnnà láti máa wọ ara wọn, wàá rí tó bá wọ ara ẹlòmíì tán ẹlòmíì ò kí ń mọtí o, á dẹ̀ bẹ̀rẹ̀ sí mọtí. Tí jìnnà láti bá wọ ara ẹlòmíì ò kí ń ṣaṣẹ́wó o, kì í crazy fún obìnrin pé òun fẹ́ ní sex, á dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣe bẹ́ẹ̀, òun láti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan. So gbogbo pé à ń mu ọtí, à ń lọ klọ́ọ̀bù, à ń fa gbó, à ń fa drọ́ọ̀gì, à ń gbọ́ loud music oríṣiríṣi ọ̀rọ̀bọ̀ kíbọ̀, à ń gbọ́ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí àlìjọ̀nú fi máa ń wọ ara èèyàn ni. Number one nínú bálìjọ̀nú ṣe máa ń wọ ara èèyàn nìyẹn. Number one nínú bó ṣe máa ń wọ ara èèyàn nìyẹn. Kò máa gbọ́ music abẹ́ lọ ẹwà ń patí, wà á pẹ́lú mi àti jó àti gbàgbéra, sórí bó ṣe gbàgbéra yẹn jinn ti wọ ara ẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ tí àlìjọ̀nú ibi tó ti ń ṣàgbákan ẹ̀ nìyẹn, nínú àwọn ibi tí èèyàn ti ń kọlù nìyẹn. You listen to too much of music, you dance a lot with different sounds. Àlìjọ̀nú lè kó sára ẹ̀ níbẹ̀. Ẹlẹ́kejì níbi pé ká máa ṣe àjò. Òun ni mo kọ́ sínú kíní ẹ̀ pé with my experience when I was in India. Òun ló bí mo tún sọ fún yín pé àwọn àfáà gan kò wọ́n bọ́ nínú jinil ashik. Kọ́lọ́run ṣàánú èèyàn kíyàn dẹ̀ dúró dédé. Lọ́lọ́run fi ń sọ fún wa torí ara wa ni. Lọ́lọ́run fi ń sọ fún wa pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa. Mi béèrè kankan lọ́wọ́ yín ju pé ká sìn èmi Ọlọ́run with sincerity, má mú nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Ṣó mọ̀ pé mo ń sọ fún pé ojú oorun ni gbogbo fíìmù tí àlìjọ̀nú ń ṣe yìí, tí jinil ashik ń ṣe fún ẹ yìí. Tó bá dá wà náà a máa sọ fọ́kàn ẹ, lọ masturbate, lọ finger ara ẹ, lọ ṣe báyìí, àwọn ìwà burúkú yẹn a máa sọ sí ẹ lọ́kàn. What about àwọn èèyàn tó wá lọ invoke àlìjọ̀nú? Gbogbo wa la mọ̀ pé tó bá rí àlìjọ̀nú, tálìjọ̀nú bá yọ sí ẹ, àwọn tó bá invoke àti iye wọn mọ yẹn sọ yìí, tálìjọ̀nú bá yọ sí ẹ, físíkà tẹ ọjọ́ ń sọ̀rọ̀ báyìí, àwọn istidamu lìjínù tíyàn fi ń bá àwọn àlìjọ̀nú sọ̀rọ̀, tálìjọ̀nú fi ń yọ síyàn ń bẹ. So tó bá yọ sí ẹ, tó bá fi lè bá àlìjọ̀nú lájọṣepọ̀, o ò tún bá ẹ̀dá èèyàn lájọṣepọ̀ mọ́. Gbogbo ẹ̀dá èèyàn tó bá ń bá lájọṣepọ̀ wọn a máa kú ni. Físíkà wọn nìyẹn o, wá wo tójú oorun lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí nǹkan tí mo kà sílẹ̀ yìí ṣe, wọn ò ní happy nẹ́ẹ̀sì nínú relationship wọn, because ìṣòro kan sí kejì máa ṣẹlẹ̀, misunderstanding, àbí kán máa ní àwọn wá oyún, wọn ò róyún, oyún bàjẹ́, àbí kíkan dédé máa hate kan, àbí kíkan ní mouth odor, kíkan ní body odor. Kó má lè sùn, kó tó sùn ti ń lálàkàlà, ó ti ń wọ bíṣì lọ, ó ti lọ ń ṣe fàájì, àwọn àlìjọ̀nú ti ń gbé jáde. Have you understand? Irú àwọn tó bá dẹ̀ possessed by jinn yẹn, wọ́n máa think, wọ́n máa ń fojú kéré àwọn èèyàn. Èmù wọn máa ń bí gìgan bí pé kó máa wò pé èmi bẹ́ẹ̀ ṣe wà yìí, ó ń ṣẹlẹ̀ sóbìnrin, ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin, sínétọ̀ lòun fẹ́, orí pé ó ń tọ́ra ẹni, jinil ashik ti wà lára ẹ̀, èmù ẹ̀ máa big. Èmù big yẹn kò ní jẹ́ kó má rí, ó ti mọ kóòdù ẹ̀ pé tẹ́wọ̀ èmù ẹ̀ bá ti big, kò ní òun dẹ̀ mọ̀ pé kò ní gẹ́ẹ̀tì èmù ẹ̀ tó big yẹn, so wọ́n lè máa ṣiṣẹ́ kíṣẹ́ lára ẹ̀. Lẹ́fì róbìnrin mi pé ó ṣe pretty báwo dẹ̀ lọ́kọ, ìmí èmù ẹ̀ big ni, ìmí mouth odor ló ṣe, ìmí body odor ni, ìmí òun ṣolè ni ó ń fẹ́wọ́, jinil ashik ni, kì í jalè tẹ́lẹ̀, tó bá ti wà pẹ̀lú ọkọ ẹ̀ àbí ẹni tó fẹ́ báyìí, a kàn máa wo ni owó tí wọ́n fi pamọ́, yóò sì yọ, àbá lójú jẹ́ kò fẹ́ jẹ́ kó má rí. Ìmí dẹ̀ ni ọkùnrin ni, eléyìí mọ́ sọ ọkùnrin dáadáa máa wọ pé mi tí ṣètò àti má rí ni, irọ́ ni ó masturbate lẹ́yìn olórí ibú. O lọ́lọ́run ni. Gbogbo irú àwọn bẹ́ẹ̀ yẹn á wá dààmú nínú ẹlẹ́kejì tí jinil fi máa ń wọ ara èèyàn, jinil ashik fi máa ń wọ ara èèyàn àtàwọn ìran bẹ́ẹ̀ tó rálìjọ̀nú pọ̀. Òun náà ni pé títojú bọlé olóògùn, nǹkan tó gùn tó ń lani lóògùn. Ṣé o mọ̀ pé gbogbo materials tí wọ́n ń papọ̀ yẹn, ẹni tó fẹ́ ṣiṣẹ́ yẹn náà làlìjọ̀nú. Have you understand? Ẹnìkan ṣe mú ibà síyàn, ó forúkọ èèyàn, ẹni tó fẹ́ ó wá forúkọ ẹ̀ sí, wọ́n tún wá ṣe lọ́ṣẹ́ fún, ó tún ṣe nípara fúnra ẹ̀, ó wá lò ó. Ibi tó ti ń lò àwọn nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ nínú live ẹ̀,
ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ẹni tó wọ́n sàsí fún yẹn pé tó lóun fẹ́fẹ́ lágídí yẹn ọ̀rọ̀ wọn wọ̀ wọ́n fẹ́ra wọn àmọ́ bí pé ẹni ó ń fẹ́ ẹnìyẹn o kó wá lọ máa masturbate ara ẹ̀ kó mọ̀ wà satisfy pẹ̀lú ẹni tó ṣoògùn sí tó ló wù ú mọ́ kẹ́nìyẹn má fẹ́ máa wù ú mọ́ àwọn àjálù burúkú àwọn ìwàkíwà ká máa mọtí ká máa mùmúkúmu ká máa rìn lóru àwọn nǹkan haram tọ́lọ́ lè sọ fún wa pé ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar ká máa pa àwọn èèyàn láṣẹ láti máa ṣe dáadáa ká dẹ̀ máa kọ̀wà bàjẹ́ fáwọn èèyàn àwọn tí Jinnu Lásìkí bá ti gbégbé sí ayé wọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ làwọn máa lọ máa ṣe lẹ́tọ̀ọ́ àwọn ìwà bàjẹ́ wọn lọ máa ẹ wò wà bàjẹ́ lórí ẹ mọ̀ àfáàlè èèyàn mi lè dípù lórí ó yẹ kí n dípù gan lórí kéèsì yìí bẹ̀tì ìsọkúsọ á bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu èèyàn bọ̀tì gbogbo yóò ti yé yín ní nǹkan tọkùnrin tí wọ́n ń ṣe lórí tí wọ́n ń ṣe fúnra wọn lónìí ó pè wọn nínú ó pè wọn kán lọ máa dáṣe ju pé kán báyàwó wọn ṣe lọ kán bọ́kọ wọn ṣe lọ ẹ̀yin náà mọ̀ nǹkan tọkùnrin ń ṣe lẹ́yìn ẹ̀yin náà mọ̀ nǹkan tóbìnrin ń ṣe lẹ́yìn láti fi enjoy ara wọn Jinnu Lásìkí ni relationship wa wà meaningless relationship kò wá ní sí progress ẹ wà máa wò pé ṣe bí couple ni wọn ọjọ́ ń gbé wọn kàn ọjọ́ ń gbé ni kò sí ìdùnnú nínú wọn mọ́ kò sí fẹ́ ń bẹ̀ mọ́ Jinnu Lásìkí ti yà wọ́n wọn kàn wà papọ̀ ni progress ò ní sí kódà nínú risky wọn gan risky gan máa dínkù ẹni tó ṣògùn ìfẹ́ síyàn yìí ìfẹ́ wá ń dà láàmú Jinnu Lásìkí tó ń ṣe síyàn ó wá ń disturb òun ó wá ń hùwàkíwà àfáàdẹ ni ẹ ti understand ẹ wáyé òní iná ẹ wáyé òde òní náà ẹ rí pé àwọn àfáàmì agbé nǹkan fẹ́ lómi àyídàpẹ́ pé obìnrin tó ń gbé nǹkan fún iṣẹ́ tí wọ́n gbé fún àlùjọ̀nú ló fẹ́ dún bẹ́ẹ̀ Jinnu Lásìkí ti dún bẹ́ẹ̀ obìnrin á lọ máa approach àfà for what obìnrin á lọ máa approach babaláwo á lọ máa approach wòlíì nínú àwọn nǹkan tí wọ́n gbé fún wọn yẹn àlùjọ̀nú tó fẹ́ answer iṣẹ́ yẹn bó ṣe answer iṣẹ́ yẹn náà ló tún kóró ìròyìn míì sí lọ́kàn ẹ ti ń gẹ̀ẹ́tì lórí mo ń sọ ń sìn bó ṣe lọ ṣe ájò àwúre pé kò lè máa tà bó ṣe ń lò tó ń tà yẹn àlùjọ̀nú tó ń ṣiṣẹ́ yẹn Jinnu Lásìkí ti wọnú ara ẹ bó ṣe ló ń tà nìkan mí ń bálé ayé ẹ lórí ọ̀rọ̀ relationship lórí ọ̀rọ̀ pé ká enjoy pẹ̀lú ọkọ wa àbí kẹ́lómi máa lọ́kọ ẹ ti understand nínú àwọn nǹkan tí ó máa ń fà á nìyẹn oògùn magic àbí kẹwàá níbi tí wọ́n ti ń ṣe magic yẹn ò ṣe bẹ́ẹ̀ sí mọ́ láyé sí tí wọ́n ti ń ṣe magic yẹn ṣe mọ̀ pé magic tẹ́lómi ń ṣe àwọn real magic tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ yẹn ó ti wú ìṣe ojú èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń wo magic yẹn ẹ ti wà possessed by Jinnu Lásìkí ṣe bẹ́ẹ̀ rí yẹn mọ́ èyí tó ń ṣẹlẹ̀ ń sin ni pé ká máa tójú bọlé ẹ bá mi yẹ̀ wò ẹ bá mi wo kinní kan ẹ bá mi ṣe kinní kan mo nídìí ẹ̀yọ́nú ayé mo nídìí kinní gbogbo materials kan papọ̀ yẹn Jinnu ló ń dún bẹ́ẹ̀. wa man kafara Sulaymana walakina sayatina kafaru yu'allimuna an-nasa sira. Ànábì Sulaymana kì í ṣe kèfèrí o ìwọ àṣeyìtọ́nì ìwọ èṣù gangan ni kèfèrí wáyé tó fi jẹ́ kèfèrí yu'allimuna an-nasa sira ìwọ ló ń kọ́ àwọn èèyàn lóògùn so tó bá yẹ pé àwọn oògùn dáa ní má ṣì mí gbọ́ yàtọ̀ sóògùn wòsàn diabetes cancer àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ tó pa àwọn oògùn tó ń tọpa kádàrá dáa ní ọlọ́run ọba ò ní sọ pé oògùn jẹ́ pé àsírù kúfùrù oògùn ṣíṣe kèfèrí ni ọlọ́run ọba ò ní sọ bẹ́ẹ̀ ọlọ́run bá kàn sọ fún ṣàìtọ́ni pé Ànábì Sùlẹ̀mánà o kò ṣoògùn o kò fògùn control ayé o but ọlọ́run ní wà máa ń kàfàrà Sùlẹ̀mánà which is ẹni tó bá ti ń ṣoògùn kèfèrí ni ó dẹ̀ sọ fún yín bìkan pé mọ́ yẹ̀dúrú hùn wọ́lá yànfáwù hùn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣoògùn ìnira lẹ́ ń kó bára yín nígbà tó ń wẹ ọṣẹ àwúre nísìn tí Jinnu Lásìkí ń dà ẹ́ láàmú wàá rí ìyá mi ìyá 90 years ọmọ 21 years ọmọ 90 years ló ń bá alájọṣepọ̀ kò fògùn mọ́mọ́ yẹn kì í ṣe pé ó ń lo àrísìkí ẹ̀ Jinnu àìkíní iṣẹ́ ọṣẹ tó ń lò fárísìkí láìfò títí ẹ̀ àlùjọ́nà ẹ̀ ló ń kó sí pé kó wọ́n ọmọ kékeré kan tí ó mọ̀ bá ṣe kíní confam ni mò ń sọ fún ẹ o àwọn olórí ibú wà nù ayé o àwọn olórí ibú wà o àwọn obìnrin mi wà tí wọn kì í ní tí o tí wọ́n ní mouth odor tí wọ́n ní body odor o wọ́n wà o má sì mí gbọ́ o wọ́n mọ̀ ìyásaka wọ́n máa ń kíni wọ́n mọ̀ ìyásaka rú ilé àhúlùlẹ̀ àlùbáàbí náà ni yà bẹ́ẹ̀ ni àwọn ọlọ́gbọ́n èèyàn là ń bá sọ̀rọ̀ ń bí so a lè máa yà kiri because of time natural problem wà táwọn mi dídí ní máa tó dọ̀ pé kí ní ọ̀gbìn but we are talking about Jinnu Lásìkí the lover jinn
so ó máa ń fà nínú oògùn máa ń fà oògùn ká máa tójú bọlé ẹ ṣáà ti rí bóyá máa ń yẹ pé ológun lẹ́ni máa wọ́ ọmọ kékeré kan kó máa bá alájọṣepọ̀ àbí kẹ́ dédé rí níbi tó ti ń ṣe mẹ́sì míì ẹ máa wo pé kíní àlìjọ̀nú nǹkan tó ń lò tó kó sí lára ló ń pa láṣẹ nǹkan burúkú. mo sọ fún ẹ pé gbogbo ọ̀nà tí Jinul Ashik fi máa ń báyàn ṣe lójú àlá ni àti pé kókó àlèwàsíwàsílẹ̀ anes kókóró ìrò ìsí ẹ lọ́kàn tó bá dá wà kó bí wàá ṣe lọ máa masturbate bóbìnrin olóbìnrin àṣekọjá tí wọ́n máa fojú wo pé wọ́n máa ìmájì pé bíi pé o ti wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ bíi pé ti ń ṣe sáà ní gbogbo iṣẹ́ tí Jinul Ashik ń ṣe nìyẹn. mo wá ń sọ fún ẹ pé àwọn tó invoke àlìjọ̀nú direct tó rà àlìjọ̀nú báyìí tálìjọ̀nú yẹn wá lóbìnrin tó bá bá àlìjọ̀nú sùn for real lójú ayé pé ìwà àtàlìjọ̀nú ríra yín ṣe pé àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n rí àlìjọ̀nú so tó ń bá àlìjọ̀nú sùn lójú ayé bẹ́ẹ̀ o tún bá ẹ̀dá èèyàn sùn kó gbélé ayé mọ́ gbogbo ẹ̀dá èèyàn tẹ́ni tó bá ti bá àlìjọ̀nú lájọṣepọ̀ rí tó bá ti ń bá sùn wọ́n máa bọ́ sálì kíámọ̀ ni ìyẹn àwọn tó rà àlìjọ̀nú for real. wà wá rò pé ọlọ́run gọ̀ ni ọlọ́run ò gọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ní wà mí ní áyátì nínú àmì àwọn ọlọ́run ọba ló wà alákọ̀ọ́lá kún mi ní anfusikum azwajan litaskunu ilayha waja'ala bainakum mawaddatan wa rahmatan inna fi zalika la ayatin liqawmin yatafakkarun. ọlọ́run nínú àmì àwọn ọlọ́run ọba ló wà àwọn la kírètì abo ọkùnrin àtobìnrin kẹṣe kíni kẹjọjọ sọ pé nífẹ̀ẹ́ ara yín kẹjọjọ wà papọ̀ litaskunu ilayha kẹlẹ bá ní ìfọkànbalẹ̀ kẹlẹ máa rọra yín lọ́wọ́ kẹlẹ bímọ kẹlẹ ṣe dáadáa nínú ayé kẹlẹ ṣẹ́kù kẹlẹ fi ẹ̀sìn lé àwọn èèyàn lọ́wọ́ which is show them pé creation méjì ní wá háyà yẹn Al-Qur'ani bọ́lọ̀ ń ṣe fún wa náà ló fáwọn àlìjọ̀nú àbọ̀mọ́ ni ọlọ́wọ́ bá sọ pé èèyàn kó fẹ́ èèyàn àlìjọ̀nú kó fẹ́ àlìjọ̀nú ìwọ tí àlìjọ̀nú bá ti wá ní access sí láìfù ẹ̀ ṣó mọ̀ pọ́lọ́run ti sọ níbi àwọn fáàsì kan ẹnikẹ́ni tí ò bá ti nígbàgbọ́ sọ́lọ́run ọba ó ti fara ìlàlìjọ̀nú ó ti fara ìléṣù lọ́wọ́ o gbogbo nǹkan dáhùn sọ pé àlìjọ̀nú yìí we are talking about devil the satanic lover the satan lover the demon lover the spiritual lover that is Jinul Ashik oṣó ni àjẹ́ni ẹlẹ́bọ̀lọ́ gbogbo nǹkan tó ń jẹ́ aburú tó máa ń kó aburú bá ẹ̀dá under èṣù ni bàbá gbogbo wọn gbogbo nínú àwọn ẹ̀dá èèyàn náà tí wọ́n máa ń kó aburú bá èèyàn èṣù náà ni wọ́n àmọ́ wàá rí pé ẹlòmíì aṣaburú fún yàn àbájẹ́ ẹ̀rìpókà tó bá wá kà tán ẹ̀rìpójú àwálẹ̀ ìgbà tó yìí ń ṣiṣẹ́ bí yẹn àlìjọ̀nú ti kó sára ẹ̀ ló fi ń ṣiṣẹ́ bí wọ́n ní ìyá ẹ̀ àjẹ́ ni bàbá ẹ̀ àjẹ́ ni wọ́n ti wà possessed by kíní yẹn ni àìgbé tí àwọn àlìjọ̀nú tó máa ń ṣèkà náà bí yàn ṣe ń wọ ẹgbẹ́ àjẹ́ bó ṣe ń wọ ẹgbẹ́ kẹgbẹ́ a máa gbé wá fún yín àmọ́ òní we are talking about the lover jinn the lost lover jinn èyí tó lè rí àtẹ̀yìn tẹ́ ń rí náà solution ẹ̀ mú sọ fún ẹ̀yẹn ìwọ tó ń rà àlìjọ̀nú physical tẹ́ ọjọ́ lájọṣepọ̀ o ò lè géènì èrè tí kọ́pù máa ń géènì lára ara wọn o lè géènì ẹ̀mọ́ lára èèyàn ìwọ tó bá ti bá àlìjọ̀nú lájọṣepọ̀ physical ìwọ tó bá rí pé látojú oorun ni àlìjọ̀nú ń wá òun masturbate òun kóró ìró iṣẹ́ lọ́kàn òun lo kòkóńbà ọkọ ẹ̀ ò gbádùn ọkọ ẹ̀ mọ́ àbò ò gbádùn ìyàwó ẹ̀ mọ́ gbogbo náà dandan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ àlìjọ̀nú Jinul Ashik nìyẹn ìyẹn tiẹ̀ ìyẹn dàbí dream ojú àlá ló ti ń rí àti tó bá ń kóró ìró iṣẹ́ lọ́kàn you understand so ìyẹn náà o lè rí èso rere ń bẹ so àwọn ọ̀nà tí kíní ẹ̀ fi máa ń wọlé síyàn lára nìyẹn ọ̀nà ẹlẹ́kẹta ni pé o lè dírẹ́sì tán báyìí àlìjọ̀nú máa ń fọ́lọ́ èèyàn á kàn wò ẹ́ bẹ́ẹ̀ pé mo máa láìpẹ́ ẹni yìí o á dẹ̀ bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ẹ kiri ṣé wọn pé tó bá ti lọ́lọ́ wọn á wọlé tẹ̀lé ẹ ṣé wọn tó fẹ́ wọlé tó ṣàúsù kó tó wọlé o fẹ́ báṣọ o ṣàúsù ó dà nínú Al-Qur'ani bí ọlọ́run sọ ọlọ́run bá ní wáyé sọ kúrì Al-Qur'ani fásitì ìsìbìlá ọlọ́run tó fẹ́ ka Al-Qur'ani ẹ ṣàúsù òun ni mo sọ fún ẹ pé ní India yìí odidi àfà ó lọ́mọ kéwú ó kọ tírà ó dẹ̀ wà possessed by Jinul Ashik ó dẹ̀ wà possessed by Jinul Ashik jinn tó wà possessed pẹ̀lú gan ó tún jẹ́ gay one mo sọ fún ẹ gay one nínú wọn lesbian one wọn wà á rí pé ìyàwó ẹlòmíì ṣe bẹ́ẹ̀ ọjọ́ márì ni suddenly ìyàwó ẹ̀ dẹ̀ máa wùwá gay nínú ilé kí ló fà á ó ti wà possessed by jinn á máa wùwá gay kò ní bẹ́ẹ̀ kó súnmọ́ òun mọ́
rárá dálá lọ máa sọ pé báyìí lòun ṣe fẹ́ báwọn gay ṣe máa ń fẹ́ yẹn láfẹ́ máa ṣe fẹ́ gbogbo àwọn míì tó di gay nílẹ̀ Yorùbá wa àbí ní Nàìjíríà wa àlìjọ̀nú yìí ó ti máa ń wọ ara ẹlòmíì láti ìgbà tán wà kékeré á dẹ̀ bá wọn dàgbà bẹ́ẹ̀ tí wọ́n bá rí èèyàn yọ kúrò lára wọn ó rí pé gbogbo àwọn èèyàn tẹ́ bá suspect pé bóyá irú nǹkan bẹ́ẹ̀ ń dà láàmú ó lọ́kọ̀ òru ni ó ṣe kinní kan ni gbogbo àwọn àjò tẹ́ bá ṣe sí ẹ̀rí pé ó máa padà bírèkì ni ẹ̀rí pé kì í kí ọ̀tán ni abẹ́ntọ́ ni ó ní mọ́tò dọ̀ pé làwọn ọkùnrin òfífẹ́ àbí làwọn obìnrin òfífẹ́ ni wọ́n kì í fi fún níṣẹ́ tó bá wá ń ṣe tó ń ṣáájú fún ṣe everything tó bá lọ dí àtúpadà wá do you know why right source ìkọlẹ̀ fi ń cure problem yẹn right source ìkọlẹ̀ fi ń cure problem yẹn wo èèyàn tó yẹ pé mo sọ fún pé àlùjọ̀nú wà ń bá sùn lójú oorun ẹ wá mú egungun ológbò mo sọ ní last week ẹ wá gun egungun ológbò òun nígbàgbé bá yẹ mọ́ ń ṣiṣẹ́ náà wọ́n wá gun pọ̀ àwọn ní kò fi sí gbẹ́rẹ́ sí ìtàn òsì àbí ìtàn ọ̀tún ni àbí ìtàn méjèèjì ni pé àlùjọ̀nú yóò nílé wá sùn sí lára mọ́ ó kí ọ̀fọ̀ ìwá yìí ni ó máa já padà torí nǹkan tẹ́ fi kí ọ̀ ẹ̀yẹn ara àwọn ájò àwọn wèrè yìí náà ni ọlọ́run la máa ń bẹ̀ tí irú ẹ̀ ẹ ti ọ̀rọ̀ tán fàṣí àlù àlà àdìkìrì nǹkan tó láta àlàmú this life is a full of evil so tó bá ti gbẹ́ ọ̀nà àrámù àbò kọjá nínú àrámù gbàgbé pé o jẹ́ àfà gbàgbé pé o jẹ́ kàlífà gbàgbé pé o jẹ́ ṣéhù gbàgbé pé o jẹ́ wọ̀tẹ́fà nínú ẹ̀sìn nínú ayé tó bá ti ń gba àrámù kọjá àtsáǹsì fún ẹ láti wà kí kó sínú trapu àwọn àlùjọ̀nú burúkú ó ṣú ọ̀bàjẹ́ no matter how ọlọ́run fi ṣàdánwò burúkú fún ẹni no matter how kò lágbára tó tẹ́ pé ilẹ̀ ẹ̀rọ àìmọye àfà àti ilẹ̀ ẹ̀rọ nǹkan tó ń fèsì lẹ́yìn tó bá sọ síta ẹ̀rù máa bà yín tó ń gọlẹ̀ tí ó dẹ̀ mọ̀ kọ́dọ̀ tó fẹ́ fi yanjú pírọ́blẹ̀mù yẹn ẹ jẹ́ ká jìnnà sára ẹ ká dúró dédé pẹ̀lú ọlọ́run ẹ má ẹ̀ka pa nǹkan pọ̀ mọ́ náà tá bá gbé treatment yẹ bá ṣe máa ń treat yẹ tá bá fẹ́ gbé wá ẹ máa rí nǹkan ẹ máa rá àwọn nǹkan kan ẹ rí pẹ́lú omi náà wọ́n á kí ọ ẹ̀ pẹ̀lú nice way bó jẹ́ kán kí ọ ẹ̀ á tún padà wá again do you know why ó commit ni ẹ rí pé ẹbẹ̀ lọ́n fáwọn míì lórí pé wọ́n lè rí ìyàwó ní àbí wọ́n lè kọjá wọ́n lè máa lọ sí ọjà àbí nǹkan kan ọlọ́run wá ṣàánú wọn bẹ̀tì létà kí níyà tún padà wọ́n á máa ní pé bóyá ṣe àfààyàn ò jiná ṣẹ́yìn ṣíwọ́ ìwàkíwà ẹ̀yin ṣíwọ́ ìwàkíwà so àfàdẹ̀ ni ọlọ́run ló pè sí kíní ọlọ́run bò dẹ̀ kí ń ṣe alábòsí wà mí náà ń sin lómìnà lèkùrẹ́ á ní ma huwa shifahun wa rahmatul lil mu'minin alùkùrẹ́ ní ìkẹ́ni ìrọ̀rùn ní àsọ̀kalẹ̀ fún yín kó máa jẹ́ wòsàn fún yín kó máa jẹ́ kẹfẹ́ yín èèyàn but what wala yasidu salimina ila khazara kò ní jẹ́ fálábòsí ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí kódà tó bá dọjọ́ àlìkìhámà ọlọ́run máa pa àwọn àlìjọ̀nú mo ti sọ fún ẹ kì í ṣe pé ìdí orí social media lélẹ̀ àlìjọ̀nú wà wọ́n ń dàyàn láàmú èṣù ń dàyàn láàmú oṣó lè dàyàn láàmú gbogbo àwọn ẹ̀mí wèrè wọ́n wà lóòótọ́ wọ́n wà wọ́n dẹ̀ lè disturb èèyàn ọlọ́run sọ fáwọn àlìjọ̀nú ó ní wàyáwọ́mọ̀ yusharun stop it wàyáwọ́mọ̀ yusharun jami'an ya ma'ashara al-jinni qad istakthartum min al-insi ǹgbọ́ ọlọ́run ní tó bá dọjọ́ náà lọ́hùn ọlọ́run pé àwọn àlùjọ̀nú pé wá ń bí ẹ̀yin àlùjọ̀nú wá ìtẹ̀ṣe wá ṣe báyìí pẹ̀lú àwọn èèyàn wá ìtẹ̀ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ yìí kodis istakthartum min al-ins wá ìtẹ̀ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ nínú àwọn èèyàn ó ní lecture mi ò ní fi lọ sọ́nà méjì àwọn kan bẹ wọ́n invoke àlùjọ̀nú wọ́n wá agbára lọ sọ́dọ̀ wọn àwọn èèyàn rálùjọ̀nú physical àwọn kan wà jẹ́jẹ́ wọn ni wọ́n dúró látara ijó látara ìrìnkúrìn látara ìsọkúsọ látara ìwòkúwò látara ìjẹkújẹ látara oògùn kóògùn ṣíṣe wọ́n wà possessed by jinn wá ń deal pẹ̀lú wọn spiritual àwọn yẹn yàtọ̀ àwọn tó rà àlìjọ̀nú physical tí wọ́n lọ ń béèrè nǹkan lọ́wọ́ wọn àwọn yẹn náà ṣe kí ni wọ́n yàtọ̀ because ìgbà tó lọ́wọ́ bábá ń challenge àwọn àlìjọ̀nú lọ́jọ́ ìdájọ́ pé kọ́dí istak saritun minali hins ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù jù ẹ̀yin àlìjọ̀nú kí ló dé àìwà rí nínú àwọn èèyàn náà tó wá ní pé wàkọ́lá awliyahum minali hins àìwà rí nínú àwọn èèyàn tó jẹ́ kí ni o tó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ àwọn àlìjọ̀nú tí wọ́n jẹ́ ọ̀rẹ́ síra wọn ìpé kí ni o rọ́bánà àwapọ̀ ọlọ́run pé kí ni istamataha ba'adukum ba'aduna bibadin
wa balagna ja'alna allazi aj'alta lana wọ́n wá bára wọn sọ ọwọ́ máa sọ fọ́lọ́run pé àwa àjọjọ use ara wa ni o don't má challenge àwọn àlìjọ̀nú o ó ń bẹ nínú àwọn èèyàn tó pé àárọ̀ àwọn àlìjọ̀nú ń ṣẹ́ wọ́n dẹ̀ ń jíṣẹ́ yẹn fún wa àwọn àlìjọ̀nú náà dẹ̀ ní àwọn náà ń ṣe kí ni o wọ́n rán wa náà ṣe à ń jíṣẹ́ fún wọn àjọjọ use ara wa ni o bẹ̀t kí lọ́lọ́run fẹ́ ṣe an-naru maswaakum àbí báwo láyà ń ṣe bẹ́ẹ̀ ni qala an-naru maswaakum khalidina fiha illa ma sha Allahu inna rabbaka hakimun alimun an-naru maswaakum fún gbogbo ẹ̀yin tẹ́ bá invoke àlìjọ̀nú tẹ́ lọ ń béèrè nǹkan lọ́wọ́ wọn ẹ ti understand Ọlọ́run bá dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹ̀yin tẹ́ bá dúró déédéé pẹ̀lú wọn Ọlọ́run ọba kíni o àlìjọ̀nú lè kó yín lẹ́rù torí pé kíni agbára àlìjọ̀nú ó lẹ púpọ̀ do ifan ó ní allazina amanu yuqatiluna fi sabilillahi táwọn tó bá jó nígbàgbọ́ òdodo tó bá fẹ́ rọ́ọ̀lù tó bá fẹ́ báyàn jà yuqatiluna fi sabilillahi tó bá fẹ́ báyàn jà wọ́n báyàn jà lórí orúkọ Ọlọ́run ni wọ́n fàyàn lé lọ́run lọ́wọ́ ni wọ́n fi gbogbo everything sọ́rọ̀ Ọlọ́run ni wọ́n máa ń báyàn jà torí tọ́lọ́run ni but wallazina kafaru yuqatiluna fi sabili tagut àwọn ẹlẹ́mìí èṣù náà báyàn jà wọ́n báyàn jà pẹ̀lú orúkọ èṣù ni wọ́n báyàn jà pẹ̀lú èṣù ni Ọlọ́run bá wá jẹ́ kó yé wa pé kí ni o inna kaidan ṣàìtọ́nì kánàdà ifan ẹ̀rí agbára àṣetọ́nì yẹn ó fúyẹ́ púpọ̀ jù lọ́dọ̀ àwọn tó dúró déédéé pẹ̀lú èdè Ọlọ́run ọba so ẹ má yẹ kí ní wa kó pọ̀ jù so àwọn nǹkan tí àlìjọ̀nú yìí tó sábà máa ń ṣe fún wa nìyẹn gbogbo ata ló máa ń ṣèṣekúṣe ní tọ́ílẹ̀tì pẹ̀lú ọkọ pẹ̀lú ìyàwó ẹ jẹ́ ká jìnnà sí ẹ ti understand nsìn ẹ jẹ́ ká jìnnà sí irú nǹkan bẹ́ẹ̀ kò bára mu ẹ ti understand rẹ̀ rí pé ẹ bá wo Suratul Jinn sọ fún wa pé wa annahu kana rijalun minal ins ya'uzuna bi rijalin minal jinni fasaduhum ra'akan ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n wá agbára lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn àlìjọ̀nú ó ń bẹ nínú àwọn ọkùnrin èèyàn tí wọ́n máa ń wá agbára lọ sọ́dọ̀ àwọn àlìjọ̀nú ọkùnrin ẹ ti understand láti fún ìṣọ́ra fún ìṣọ́fóríṣiríṣi nǹkan gbogbo orú àwọn yẹn tó ń bá ṣe istidamu lè jìn tálìjọ̀nú yọ sí wọn ṣe everything bóyá wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àlìjọ̀nú ni gbogbo orú àwọn yẹn wọ́n ní physical problem nìyẹn but ẹ̀yin tó yẹ pé ẹ̀kàn lórí ìrìnkúrìn lórí ìsọkúsọ lórí ìwòkúwò lórí ìjẹkújẹ lẹ́fi wà possessed by jinn irú àwọn yẹn spiritual ni bíi pé kẹ́ máa lálàkàlà irú àwọn nǹkan tá a sọ yìí àbí kí àlùwàsíwàsó lẹ̀ anas ròyìnròyìn ọkàn kí jínú yìí kókó sẹ́mi yín kẹ́ máa rò nǹkan tí ò sí kó máa wò bí wàá ṣe máa báyàwó ní ìyàwó lájọṣepọ̀ kóbìnrin kọjá kó máa imagine kọkùnrin kọjá kó máa imagine ọkọ ọlọ́kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ mọ̀ pé indirectly ni ló fi ń jẹ́ lost lover gene nǹkan tí ò real lé ọjọ́ ń ṣe pọ̀ yẹn bí ò ṣe wá rí nìyẹn ayé ẹnìkan bàjẹ́ fẹ́ nìkan torí òun fi ẹ́ pass away time títí ẹni jínú làásì kì í fi ẹ́ pass away time ni ẹ ti understand so ẹ jẹ́ ká wà very careful then àwọn ọmọ wa náà kádé wà very careful torí pé kí ni ẹ rí pé àwọn ọmọ mi lọ́kùnrin lóbìnrin gbà mí láwọn ọmọ kéèké kò mọ ọmọdé àlùjọ̀nú yóò mọ ọmọdé ó máa jí gbà mí ó máa sọ fún ọmọ ẹ máa sọ fún ẹ pé ojú ara ń du ó ń ro òun ó ń du òun mọ̀ pé nǹkan míì ti ń bọ̀ ẹ múra sádùá àbí kẹ́ kọ́ńtàtì àwa tá a ṣe kí ni o tá a gbé rúkìá lójú ọ̀nà bẹ́ẹ̀ tá a gbé dání a lè dàrẹ́tì ní àwọn nǹkan tí yàn fi fèsì irú pírọ́blẹ́mù yẹn gbogbo ẹni tó bá wà possessed by general relationship ẹ̀mí ọlọ́run fi ṣòro ọlọ́run ṣàánú wa a fi ṣọ́ ẹ̀ máa ṣọ́ wa torí time àní rí wàhálà o ọlọ́run ṣe dáadáa fún wa ọlá bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم àtún ìmà gbọ́ mọ̀ nípa jinule ashik àti solution àti mọ̀ nípa ẹ̀ information pọ̀ nípa ẹ̀ so tátún ìmà bára wa sọ ó ṣeéṣe kó jẹ́ next week Ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa
fún gbogbo àtàbádẹ̀ nípeni níjà lórí àwọn nǹkan báyìí ẹ lè kọ́ńtàtì WhatsApp number wa +27 61 295 6389 WhatsApp number wa +27 61 295 6389 ẹ̀dẹ̀ tún lè email wa sórí globaldahiratudzikrullah@gmail.com ẹ ti understand fún gbogbo ara fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní account number ní fáwọn aláìní o 0123 account number fáwọn aláìní 0123 214 account number fáwọn aláìní 0123 214 Global Dahiratudzikrullah Islamic Organization Wema Bank of Nigeria àdúrà ló ń gba agbára kọ́ o. Massalamu wa ila liqa'i.